Aisha Raji olè ọ̀lẹ aṣẹ́wó alápámáṣiṣẹ́ awáyé má ṣe rere olórí burúkú ṣe gbogbo ẹ̀yin tẹ́yìn bọ́ yẹn ń drag olórí burúkú ààrẹ lórí mo wà ní live àwọn ọkọ single mother àbí kí ló máa ń pe bọ̀bọ́ yẹn mo rí gbogbo bó ṣe ń drag ẹ lọ́tún lọ́sì tí Austin ẹ má rò pé bí wọ́n ń parọ́ mọ́ o mo wo live ọkọ single mother èké tí Jùmọ̀kẹ́ tó jẹ́ ìyàwó Austin jáde tí olórí burúkú ọmọ Aisha tó ń gbọ́ ọmọ lady yẹn ṣe pé ó tọ́ ni o dalérú ọmọ gẹ̀ kò dẹ́nṣẹ́ òní kan pọ̀ nínú industry àwọn ọmọ olè ọlọ́dẹ́ pé industry tó wà aṣẹ́wó lọ́ fi ń ṣe fíìmù mélòó lọ́ ń ṣe inú fíìmù mélòó ti feature iṣẹ́ mélòó ni wèrè ẹ̀ mọ̀ kò dẹ̀ mọ́ heart náà aṣẹ́wó olóbó olè ṣeré ẹ̀yìn ìyàwó lé tẹ́ tọkàn yín ní mọ́tò àbí tọkàn yín kọ́lé ẹ má gba ọmọ ní tíátà láì kọ́ wá lólé yín o I'm telling you frankly with all honesty ẹ má gbà wọn láyà aga àwọn ọmọ ẹbí lémi dé tíátà ìtọ́ pé olóṣó ló ń ṣe wọn kàn wọn àbí tó máa ti showcase ara wọn fáwọn ọkùnrin láti rí wọn níbi Aisha Raji ẹ má gbà wọn máa dalé yín rú olórí burúkú yìí bó ṣe fẹ́ gbọ́kọ mọ́ mi lọ́wọ́ láyé gbà yìí ó ti pẹ́ tí mo ti fẹ́ sọ̀rọ̀ yìí bọ́lá yín pọ̀kọ mi wà involved òun ni kò yẹ kí n lè sọ̀rọ̀ ìwọ ọmọ Aisha yìí ìwọ ọmọ yìí olórí burúkú ni kéde máa òdi fọ́nẹ́sì wà níbẹ̀ kò yẹ pé wọ́n máa lọ́ọ̀fù ọkùnrin yẹn o ọ̀n gbé loving you wa o nǹkan wẹ̀ lọ́fẹ́ wá gbà wọn bówó tó wà lọ ẹ̀kọ́ gbà lọ́wọ́ ẹ̀kọ́ lọ fi máa ra aṣọ kọ́ máa lọ patí kọ́ máa fi ṣe show off tó bá ní mọ́tò tó bá ti ń lọ location kọ́ máa gbé wọn kiri lọ location kọ́ máa tẹ̀lé ẹ lọ location nǹkan tó wà fún nìyẹn tó bá nídìí owó ọkùnrin bíi 1 million lè wà lọ́wọ́ wọn máa bíìlì ẹ̀ bó jẹ́ 50,000 ni wọ́n máa mú wá bó jẹ́ 100,000 wọ́n á papọ̀ wọ́n máa fi máa lò gbà lágídí aláyé irun lọ́mọge yìí nígbà tí wọ́n kọ́ wíwọ̀n àti ṣáàtùn àtọkọ mi I was like bí alẹ́dì yóò mọ̀ pé married man mi ìmọ̀ pé ló ṣò ní mi ìmọ̀ pọ́n tiẹ̀ mọ̀ ní àwọn ọkùnrin má ṣòro ó ṣe jẹ́ kọ́ ọmọge yìí má mọ̀ pé married man lẹ́ni yìí kó má di pé máa lọ tán ó ti níyàwó kò sí kan tó fẹ́ jẹ mí níbi tí mo fẹ́ lọ kó má lọ fòbò ṣòfò n bá kọ́pì nọ́mbà ẹ̀ lórí fóònù ọkọ mi bá mẹ́sẹ̀jì ẹ̀ lọ́dún náà lọ ọdún mẹ́sàn-án yìí ti ṣe díẹ̀ o n bá mẹ́sẹ̀jì ẹ̀ má sọ fún pé ẹni tó ń bá ṣàtì ó ti marry o okay before kí tẹ̀ tó mẹ́sẹ̀jì ẹ̀ n kókó pé àbí kí òun ṣe the same Aisha Raji tí mo mọ̀ ni n bá pè lórí fídíò kọ̀ ló bá pick n bá kọ̀ tí ẹ bá rí pé òun ni n bá sẹ́ndì picture marriage wá sí kẹ́lẹ́ rí pé mi gan ò níṣẹ́ n bá sẹ́ndì picture marriage wá sí n bá sọ fún pé ẹni tó ń tẹ̀lé yìí ti marry o he is a married man o eléyìí sọ pé do I look like I care honestly bóyá sọdẹ lọ́mọ olórí burúkú àwítọ́ wọn lọ́pọ̀ aṣẹ́wó nínú ìṣàṣẹ́wó àìmọye tí ó bá ti wá sí kó tó bá ti ń bọ̀ kúrò Dubai location ó máa ẹ wo àwọn ọmọ yìí máa ń lògùn o ogun wo tọ́pọ̀ ẹ bá ti rá sí wọn má fi ilẹ̀ pé nǹkan tó jẹ lóyo o tó bá nífẹ̀ẹ́ ọkọ tó dẹ̀ fẹ́ kí ilé ẹ̀ tó kó ètè dára mọ́ àwọn ọmọ olórí burúkú máa ń lògùn ọmọ Aisha Raji olórí burúkú aláyé bàjẹ́ ní àdó tó ṣì ni ọkùnrin tó bá ti ń dóbà bíi kó tálákà kú ni lọ́mọ olórí burúkú yẹn ogun tó wà lórí ẹ̀ tírélà ò lè kó wo evidence pọ̀ ńlẹ̀ níwò lórí burúkú evidence pọ̀ of recent yìí ọ̀rọ̀ tí mo sọ pé ó ti báyìí of recent olórí burúkú ọmọge yìí ó sì mẹ́sẹ̀jì ọkọ mi gbogbo mẹ́sẹ̀jì yẹn wà lórí fóònù torí pé mo kọ́pì ẹ̀ mo screenshot ẹ̀ mo ò pé ó ti jáwọ́ ni olófo aláyé irun aṣẹ́wó gbọ̀kọ̀gbọ̀kọ̀ dálérú tí ẹ má bàjẹ́ ni olóṣì ọmọ kékeré ẹ bá òpó ń parọ́ mọ́ o èmi tí mo mọ̀ wá ni gbogbo nǹkan tí Jùmọ̀kẹ́ tó pọ́n parọ́ mọ́ tó ń dìnnà ẹ̀ pé òun fọ́stìn èmi ọmọ mi sí bẹ́ẹ̀ but ìwà olórí burúkú ìwà ìdọ̀tí tó ti wù sí sàkání mi ni mo fi ń sọ̀rọ̀ olórí burúkú lọmọ yẹn o olóòfò aláyé rún ni bẹ́ẹ̀ ni kó bá bí dá kó wá deny ẹni kó wá deny mo mọ̀ pé ó máa mọ̀ mí mo mọ̀ pé wọ́n máa rí post mi èmi náà dẹ̀ mọ̀ ẹ́ olórí kó máa tún gbàgbó gbogbo aago ọkọ mi olóṣì ló gbà tán gbogbo aago ọkọ mi tí wàá lọ sórí péjì mi lè máa screenshot ẹlẹyọ kọ̀ọ̀kan a ní òun láìpẹ́ kóun máa lago ọkùnrin aṣẹ́wó onídọ̀tí torí nǹkan tẹ máa jẹ ẹ lè ṣiṣẹ́ kó máa jẹ I'm not eating I need to buy food stuff they send my children. tó ẹ̀yin èèyàn wa ẹ̀ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí arábìnrin yìí tí ó sọ nípa òṣèrébìnrin Aisha Raji àti Austin Emmanuel nínú fídíò tí ẹ ṣẹ̀wò tán yìí kí ni o ti ẹ lérò lórí ọ̀rọ̀ tí arábìnrin yìí sọ nípa àwọn òṣèré méjèèjì yìí ohun tí ẹ bá lérò ẹ jọ̀wọ́ ẹ tẹ̀ sí comment section. Way from school I've not paid for my kini ẹ lè ọzù gẹ́gẹ́ bí ọmọ orí olórí ẹsẹ̀ lẹ́sẹ̀lẹ̀ fi ń live ẹ̀dẹ̀ wọn máa ṣe show off lórí burúkú láì ní nǹkan kan mo dá dúró ná ó lè máa bọ̀ kó wá dìnnà ṣe bó ṣe kúrúdúró máa bọ̀ kó wá dìnnà kí n send receipt sí ẹ olóòfò.